kò sí tí mo ṣe tó dá lójú alájà tí mi ò ní jẹ ìyà. Ó dá, kò dá, mo máa jẹ ìyà. Ó sunwọ̀n, kò sunwọ̀n, ó máa nà mí. Orúkọ tèmi sí gbogbo ará ilé tó ń wò mí. Orúkọ mi ni Dámilọ́lá Osùọlálé. Mo jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun State. Mummy mi jẹ́ ọmọ Ìkirè. Daddy mi dẹ̀ jẹ́ ọmọ Òṣogbo. Kí ló gbé mi dèrò Èkó? Actually, I'm the firstborn of my family. Èmi dẹ̀ nìkan ni bàbá àti ìyá mi bí fúnra wọn. Àwọn méjèèjì ti kọra wọn sílẹ̀. Mummy mi ti fọ́kọ mi, bàbá mi náà ti níyàwó mi. Ṣé rí ilé ayé kò sí ní inú orí ibú kí ọkọ àti ìyàwó kó kọra wọn sílẹ̀. Ṣùgbọ́n ọmọ tí wọ́n bá fi sílẹ̀ kó má jẹ́ kó jẹ ìyà yẹn. Bàbá mi àti màmá mi ní ACTRESS fúnra wọn. Látàrí pé mo wà níbí ọmọ oṣù kan. Ọmọ oṣù kan. Yeah, ni wọ́n ti divorce ara wọn. Ọmọ oṣù kan ni bàbá mi àti màmá mi ti divorce ara wọn. So, mi ò ní rí ìfẹ́ tí ọmọ máa ń ní láti ara ìyá. Mo ò dẹ̀ rí ìfẹ́ láti ara bàbá. So, ó jẹ́ kí n jẹ́ akíkanjú èèyàn. Ó jẹ́ kí n jẹ́ èèyàn tí ọkàn ẹ lé. Because ní ìgbà kan sẹ́yìn díẹ̀ tí mo gbọ́ pé Mohbad kú, bóyá ó jẹ́ onìkan ni bàbá àti ìyá ẹ̀ bí àbí nǹkan kankan bẹ́ẹ̀ yẹn and all that. Ṣé rí ẹ̀yin òbí? Marriage is not by force, it's by choice. But ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí àwọn ọmọ tẹ́ bá ti bí fúnra yín, ẹ má jẹ́ kó máa suffer. Sufferness tó bá ń bẹ nínú relationship tẹ́ bá ti lè maintain doesn't matter. But àwọn ọmọ yín gangan ni kẹ́ dì mú. Mo jẹ́ ẹ̀dá kan tó ṣe wípé bóyá kí n sọ pé Ọlọ́run ló dìdí dá mi, ló ṣà mí dá. Àbí kí n sọ wípé bóyá bí mo dẹ̀ ṣe yàn nìyẹn. Nítorí pé lọ́dọ̀ bàbá mi ò lábúrò. Bí ẹ̀gbọ́n àti àbúrò ṣe máa ń wà nínú ìyá kan náà, bàbá kan náà, mi ò ní. Èmi nìkan ni bàbá àti màmá mi bí fúnra wọn. Mo lábúrò lọ́dọ̀ màmá mi o, mo lábúrò lọ́dọ̀ bàbá mi. Ó jẹ́ kó jẹ́ nǹkan àkọ́kọ́ tó máa ń bà mí nínú jù, tó máa ń bà mí nínú jẹ́ jù pé ó ṣe dé orí akáyín ti tèmi tákàrà tó ṣepo. Ìfẹ́ tí ọkùnrin àti obìnrin bá fi bẹ̀rẹ̀ relationship tí ò bá work mọ́, ẹ má jẹ́ káwọn ọmọ tẹ́ bá bí síbẹ̀ máa suffer. I suffer a lot. Yeah, up till now, I'm still continuing to struggle for my life. Because ní àwọn ọdún pípẹ́ sẹ́yìn mo rí ara mi gẹ́gẹ́ bí ẹni tí ò léèyàn. Tí ò léèyàn? Yeah. Tí ò ní èèyàn tó ṣe pé mi ò care anything tó bá ṣe mí, mi ò ń ríro bí bóyá bígbà pé bóyá mo ní ẹbí. Bígbà pé bóyá mo ní ará. But mo ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lénìí pé nínú ẹ̀sùn tẹ́rẹ̀ mi Ọlọ́run jẹ́ kó máa dìbú díẹ̀díẹ̀. Ǹjẹ́ ṣé àwọn òbí wọ̀nyí tí ẹ ń sọ yìí, ǹjẹ́ ṣé wọ́n ṣì wà láyé? Mo dúpẹ́ fọ́lọ́run. Àwọn méjèèjì ń bẹ. Wọ́n ń bẹ láyé? Yeah. Àwọn òbí mi wà láyé, wọ́n wà láyé. Torí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ, ẹ ní láti bí ọmọ oṣù kan tí nǹkan ti ṣe bí ọ pé kò lọ déédéé láàrin bàbá àti ìyá. Ǹjẹ́ bóyá ẹ ní opportunity láti pe màmá yín kẹ́ jókòó àbí kẹ́ bàbá jókòó pé màámi, ǹjẹ́ kí ló dé pé láàrin àwa méjèèjì, láàrin ẹ̀yin àti bàbá mi àti ìyá mi, ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ láàrin? Ǹjẹ́ bóyá wọ́n tiẹ̀ sọ nǹkan kan tó yẹ pé ó fi jẹ́ pé ó dé level tó yẹ pé wọn ò tiẹ̀ bìkítà nípa yín? Ǹjẹ́ béèrè? Atọ́kùn,
Ṣé rí gbígbọ́njú tí mo gbọ́njú sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n dádì mi ní ilẹ̀ Haúsá, Alájà. Nígbà tó di pé ìgbépọ̀ èmi àti Alájà ò wọ̀ fún díkan àti díkejì tí mi ò lè bí nǹkan tójú mi rí, mo dèrò ìpínlẹ̀ Ọ̀ṣun State, ìyẹn Ìkirè. Ọ̀dọ̀ grandma mi ni mo dé sí. Grandma mi ni mo mú as a mother. Màmá yẹn fi ìfẹ́ tó dára hàn mí. As matter of fact, àwọn èèyàn kì í mọ̀ bóyá ọmọ màmá yẹn, bóyá grandchild màmá yẹn ni mo jẹ́. Wọ́n máa ń believe pé last born màmá yẹn ni mí. Kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ màmá yẹn because she's very, very good mother to me. Tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ń tàràkà lénìí bá nírú màmá yẹn méjì nínú ẹbí wọn, ó possible kan má ráre. Nígbà tí màmá yẹn kú ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ogun la wá jà láyé. Nítorí pé lẹ́yìn ìgbà tí màmá yẹn kú, mo believe pé bóyá bàbá àti ìyá mi wọ́n lè nífẹ̀ẹ́ ara wọn àbí mo tiẹ̀ lè ṣe nǹkan kankan tó lè mú bàbá àti mọ́mì mi like ara wọn padà àbí kán tiẹ̀ reconsider mi láì mọ̀ pé irọ́ ni. Kókó ACTRESS tó wà láàrin wọn Ọlọ́run nìkan ló mọ̀. Tó bá ń ṣe pé ń ṣe tí mo dàgbà tó di pé mi náà ti ń bímọ ni mo fẹ́ lè sọ wípé bàbá àti dádì mi àti mọ́mì mi wọ́n ṣẹ̀ṣẹ̀ tún bára wọn ṣe díẹ̀díẹ̀. Iná àtẹ̀tù ni wọ́n tí wọ́n ń fojú pàdé, ọ̀sán àti òru ni wọ́n. Ó jẹ́ pé nǹkan tó wà láàrin nǹkan tó lágbára tí wọ́n. Tí ò yéèyàn kan. Ẹ sọ kó tó di pé ẹ padà wá sọ́dọ̀ grandma, ẹni ẹ lọ gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n dádì yín Alájà. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ tó di pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n dádì yín Wọ́n máa ń maltreat mi. Yeah. Alájà ń bẹ láyé, wọ́n ń bẹ láàyè nísìnyí. Mo mọ̀ yí pé wọ́n máa rí fídíò tí mò ń ṣe. Yeah. Ọmọ àbúrò. Ẹ̀gbọ́n mọ́mì mi, ẹ̀gbọ́n dádì mi gangan l'Alájà. The same mother, the same father. Ǹjẹ́ ó tó bí ọdún mélòó lẹ lò lọ́dọ̀ wọn? Nínú story yẹn, mo rántí pé àti kékeré náà ti gbé mi lọ. Because mọ́mì mi ready láti gbé mi ní bébì yẹn. Bóyá dádì mi ló dẹ̀ lọ já mi gbà lọ́wọ́ mọ́mì, I don't know. But mo mọ̀ pé láti kékeré náà ti gbé mi lọ sílẹ̀ Haúsá yẹn. But ìgbà tí mo máa gbọ́njú padà, mo ti ń di sísí, at least mo ti ń lọ bí ọmọ 10 to 11 years, 12 years old. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa fẹ́ béèrè àwọn nǹkan tá à ń béèrè lọ́wọ́ ẹ má rí bí ìgbà pé bóyá ìbéèrè wa pọ̀. Torí tí èèyàn bá sọ pé wọ́n maltreat èèyàn, oríṣiríṣi ló fi lè maltreat ènìyàn. So àwa máa ń láìkọ́ pé yes, nǹkan tí ẹni yẹn bá ṣe kó má kọ̀ dágbà pé ìṣèlọ́kọ̀ kúkú story láti fi bà image ènìyàn jẹ́. Nígbà tẹ́ ń gbé lọ́dọ̀ Alájà yìí, ṣé Alájà yìí ṣé bíi kó fi oúnjẹ àbí kẹ̀ kó wò pé àwọn ọmọ tí wọ́n wà ńlẹ̀ kó yẹ pé yín lọ́mọ máa ti ṣe kọ́ sọ pé ọmọ ọlọ́mọ ló ń ránṣẹ́ tòrutòru àbí kí ni àwọn nǹkan pàtó tẹ̀lé ìrántí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa wo nǹkan wọ̀nyí. Ṣẹ́rí, ẹ jẹ́ kí n sọ nǹkan fún ilé ni. Ọmọ tí ìyá àti bàbá ẹ̀ ò sí mọ́ àti ọmọ tí ìyá àti bàbá ẹ̀ divorce, kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì o. Bí ọmọ òrukàn náà ṣe máa ń rí. Mo nígbàgbọ́ pé máa understand ọ̀rọ̀ tí mo sọ yìí. Bóyá kí n tún ra mi repeat. Ọmọ tí bàbá àti ìyá ẹ̀ ti kú àti ọmọ tí bàbá àti ìyá ẹ̀ ti divorce tí wọ́n communicate, bí ọmọ òrukàn làwọn méjèèjì máa ń rí. Nítorí pé èèyàn ò ní lè satisfy ọmọ ọlọ́mọ bí ọmọ títí gangan alára. Èèyàn ò ní lè satisfy ọmọ ọlọ́mọ bí ọmọ títí ẹ̀, kò sí. Alájà ò fún oúnjẹ jẹ mí níyà o. Wọn ò fi oorun sísùn jẹ mí níyà.
ṣùgbọ́n all the time ni mo máa ń rí ìyàhé lọ́wọ́ wọn. Ìyàhé lọ́wọ́ wọn. Yes. Wọ́n jẹ́ èèyàn tí mo nífẹ̀ẹ́ gan, tí mo dẹ̀ bẹ̀rù lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n kò sí tí mo ṣe tó dá lójú alájà tí mi ò ní jẹ ìyà. Ó dá, kò dá, mo máa jẹ ìyà. Ó sunwọ̀n, kò sunwọ̀n, ó máa nà mí. Understand? So ó jẹ́ kó kí n gbà tí dádì mi tún wá mú mi kúrò ńbẹ̀ tán mú mi wá sí Ìkirè. Ìyàwó bàbá mi wá fi mí ṣe ẹrú l'Ékòó yìí fún over a year. Ìyàwó tí dádì rẹ̀. Yeah, ó fi mí ṣe ẹrú ní Èkó yìí over a year. Over a year ìyàwó dádì mi ló fi wá fi mí ṣe ẹrú ní Olówó Rà ní Bẹ́gà. Ó dẹ̀ gba owó ọdún kan pé Adélé kókó fún mi ló bá parọ́ fún dádì mi ó kú story yẹn pé bóyá mo fẹ́ sá tẹ̀lé ọkùnrin kan ègún lọ. Yeah. Ṣeun púpọ̀. You're welcome. Lẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí, báwo lẹ ṣe wá yí àbàrà tó yẹ pé nígbà tí ẹ̀kọ́ ò ṣe é kà, báwo lẹ ṣe gbàgbọ́ sí iṣẹ́ orí ìtàgé? Mo kàn ní passion fún láti kékeré nǹkan méjì ló wù mí ṣe tàbí kí ní nǹkan mẹ́ta. Àkọ́kọ́ orin kíkọ wù mí kọ. Bí mo ṣe jókòó mo kàn lè ronú kí n kàn rí nǹkan kéékèèké kan kí n dẹ̀ sọ dorin. Ẹ̀kejì, ó wù mí láti ṣiṣẹ́ tíátà. Mo ní passion fún iṣẹ́ tíátà ni. Mo ní passion fún tó jẹ́ nǹkan tó wù mí láti inú ọkàn mi gangan láti kékeré mi. So, ẹlẹ́ẹ̀kẹta ń bẹ, gbà kan gan mo tẹ̀ máa ń gbá ball here. Ẹ máa ń gbá bọ̀. Yeah. Dìsí yín kọ́. Mo ti lọ gbá ball tí mo kán lẹ́sẹ̀ rẹ̀. Yeah. So ẹ jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ sí bọ́ọ̀lù. Exactly. In fact, mo wish kíkan nínú àwọn méjèèjì tí mo wí kó jẹ́ footballer. Wow. Wow. So lẹ́yìn gbogbo àwọn nǹkan tí ẹ sọ yìí, ẹ dárúkọ Adéṣẹwà tẹ pàdé ní Èkó tẹ níbi area sister yín ni. Báwo ni wọ́n ṣe impact yín gangan? Báwo ló ṣe impact life? N tí mo fi gbélé Adéṣẹwà because mo gbé ìgbésí ayé mi ní ìgbésí ayé nobody bí ẹni tí ò léèyàn tí ò lẹ́bi tí ò lára. N tí mo fi gbélé Adéṣẹwà at least ó máa tó bí 4 to 3 years. Adéṣẹwà mẹ́yẹ tó ṣu mí. Ó gbà mí sílé. Lóòótọ́ ń gbà yẹn ó hire me as a maid but kò work. Lóòótọ́ iṣẹ́ maid ni mò ń ṣe nílé wọn but things is not work like that again. Ọ̀padà ní gẹ́gẹ́ bí ọmọ. Yeah, amúra gẹ́gẹ́ bí tẹ̀gbọ́n-tàbúrò. Yes, amúra bí tẹ̀gbọ́n-tàbúrò. So Adéṣẹwà tẹ́ wọ́n dárúkọ yìí, àwọn náà ń ṣeré orí ìtàgé. Bẹ́ẹ̀ni. Jẹ́ wọ́n ti stage name wọn àbí Adéṣẹwà ìgbọ́gbọ́n náà ń lọ fún òun ṣe. Mi ò rántí stage name wọn o, mi ò lè parọ́. Ṣé wọ́n dẹ̀ yìí ṣe fíìmù? Wọ́n yìí ṣeré orí ìtàgé lọ́wọ́ náà ní wọn ṣe iṣẹ́. Wọn ò ṣe mọ́. Wọn ṣe mọ́. Yeah. Ìgbà tí iṣẹ́ parí, 1,000 naira ló kàn mí. Mo dẹ̀ fi ọmọ méjì. Fún gbogbo iye ọjọ́ tí ẹ lò yẹn. Yeah, mo dẹ̀ fi ọmọ méjì sílé pẹ̀lú àbúrò mi tó ń bá mi tọ́ àwọn ọmọ mi. Ibi tí mo dẹ̀ wà every blessed day, mo dẹ̀ send 5,000 naira sí owó oúnjẹ. 1,000 naira ṣó ká owó tó máa gbé mi dé Èkó padà. Nígbà tí ẹ dé Ìbàdàn, ǹjẹ́ ṣe ìrántí àwọn èèyàn tẹ pàdé lórí sẹ́ẹ̀tì yẹn tó yẹ pé bóyá tẹjọ fẹ́ ṣiṣẹ́ tó jẹ́ bí àwọn òṣèré? Yeah, mo rántí dáadáa. Ara wọn ni Mercy Aigbe. Mercy Aigbe. Yeah. Títa tún ní. Ara wọn náà ni Princess Ọmọlúkà. Ara wọn ni